gbúra wọn lọ́jọ́ ìgbà. Don't miss it. Báwo ni? Pẹ̀lẹ́. Tẹ̀ báyìí can't. Èmi gan la wẹ́ tán. That's good news. Lóní, mo ń bọ̀. Ṣé Mr. and Mrs. Kogberegbe tẹ́ ń wò lórí African Magic lẹ́lúga ó fantastic ó gọ̀ǹtì ọ́ báyìí àti dé sí yín lọ́rùn ó fantastic ó gọ̀ǹtì ọ́. Ọjọ́ méje oníṣẹ́ ọjọ́ kékeré. Táàjọ gba àwẹ̀ àti àdúrà nínú ẹ̀mí. Mímú gba àwẹ̀. Èmi gangan ní àwẹ̀. Má fọwọ́ kàn mí o, má sún mọ́ mi jù o. Èyí àsìkò yìí o, kíní kan ọmọ ní ọtí ẹ̀. Mo ṣe parí ní ọ̀lẹ́ tí mo kó pásítọ̀ pé Ọlọ́run ṣe wò. Ogun ti ṣẹ́ o. Ogun ti ṣẹ́ o. Pásítọ̀ bá náà wọ́n tún rí nínú ẹ̀mí o. Tí mo ṣe fún ẹ kó ṣe bá ọjọ́ mẹ́ta sí. Tí wọ́n ní kí wà ní ìsìn ọjọ́ mẹ́ta. Inú kí náà sì rí. Rí kú ní dáàdì rí o. Àṣùfẹ́ máa sọ̀rọ̀ sí láti ṣe máa nínú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọmọ gbàgbé èmi lọ kọ́ ẹ Olúwa ti dé ìṣẹ́gun fún ẹ. Èmi kan wọ́n di nínú ẹ̀mí Olúwa ti dáhùn àdúrà ẹ̀. Ó ní má ṣeré kí ó jà rí ìyá ọkọ̀ sí fìlà gbọ́dọ̀ lásàkọ̀ pé yà. Please join me jẹ́ ká ó gba 7 days join me jẹ́ ká jọ gba 3 days yìí. Kí ló ń sọ yìí náà? Mo ń gbàdúrà náà jẹ́ ká jọ gba 3 days yìí jọ. Ó gba 7 sọ pé last week ó gba 14 kan mi ò complain òkè ó parí. Bó ṣe parí ẹ̀ láàárín ìgbà tí wọ́n parí ẹ̀ ni mo travel 2-3 days mo rò pé mo dé sáyọ̀ ó sọ fún mi pé 7 days kan tún wà lẹ̀ 7 days tún tán ó tún sọ fún mi tí wọ́n ní kó ṣe 3 days. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé wò lápẹ̀lẹ̀ gbígbàdúrà nínú ayé? Olúwa ṣì ń ṣiṣẹ́ síwájú. Problem no dey finish. Problem no dey finish. Eléyìí kọ́ ló máa ń problem ẹ̀ tán. Ọmọ ogun olè ìta tí Ọlọ́run ní ká gbàdúrà lé lórí ọmọ ogun tó fẹ́ ṣẹ́ fún wa náà. Tó ní ogun ti ṣẹ́. Wọ́n mú yẹn wá o. Wọ́n ní gbogbo yẹn lè ṣe dáadáa pé kí n gba 3 days sí. Láti ọ̀dọ̀ pé èmi náà fún gbà àwọn funfun máa ní mo ń bá ṣe rògbò yìí láti bẹ̀wẹ̀ funfun ni. Ṣé dáadé pásítọ̀ mọ̀ pé ilé ọkọ ló wà? Àṣedájú ò mọ ẹ̀. Òun náà mo ṣe sọ pé sọ́ba mú èèyàn ilé máa ń yan àwẹ̀ fún ọ fúyàwó oníyàwó àwẹ̀ back to back ẹ̀rẹ́ sọ pé kọ́ má sùn mọ́ àwẹ̀ kọ́ má sùn mọ́ dádì. Kọ́nísìra ni. Kọ́nísìra that's the word. Fún ìyàwó oníyàwó. Ǹjẹ́ wọn lè gbúra wọn lọ́jọ́ ìgbà? Don't miss it.